Ẹ káàbọ̀ padà. Nínú fẹ́ràn eléyìí tí ó kọjá, a ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè ṣàfihàn linear inequalities nínú graph. Bó wá ni ta bá ní variable tó jù kan lọ ńkọ́? Bóyá a ní èyí kan ní y a dẹ̀ ní x tí wọ́n á fẹ́ ká ṣe kíni o, ká ṣe é papọ̀ ká sì ṣàfihàn wọn ní graph. Bó la ṣe mọ̀ ṣe? Nínú fẹ́ràn eléyìí tẹ́ ń wò yìí, màá máa ṣàlàyé. Ẹ mú gègé yín kẹ́ mọ bá mi ká lọ. Bó ni ká kí wọ́n fún wa ní méjì papọ̀ ńkọ́? Bóyá nísìnyí wọ́n ní ká ṣe irú nǹkan báyìí. Solve simultaneously. Wọ́n lè ní ká wá òun náà simultaneously. Wọ́n náà pé ká wá papọ̀ by graphing. Wọ́n á fún wa ní kíni? X greater than 1, y less or equal to 6. Láti ṣe yín náà kò le rárá. Màá tún ya graph mi o. Ẹ pé graph alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. X greater than 1. Màá fi 1 sí. Ṣé ẹ pé ká gbé bíbá yìí ni 1 mi wà? Ṣùgbọ́n kí ni màá máa ní? Open interval. Open. Yóò mọ̀ wà open 1, yóò mọ̀ wà open. Kí ló tí ó fi mọ̀ wà open? Torí pé kò ṣe kí ni o kò sí sí kọ́ tó ń bẹ. Mo rò bó ti yé mi báwọn. Ọ̀yà. Greater than kọ́, òun náà ní pé kí ni o yóò mọ̀ wà ń bíbá yìí. Àbí? Àárò yẹn mọ̀ wà ń bíbá yìí. So ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà, irun tí eléyìí tá a ṣe ń bíbá yìí, òun náà ní pé x greater than 1, àbí? Ọ̀yà ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà, y less or equal to 6. Ká pé bíbá yìí ni 6 mi wà. Ẹ jẹ́ ìyá kọ́ fẹ́ dáadáa. Ká pé 6 mi rèé o. Mo rò bó ti yé mi báwọn. Ṣé ẹ̀ pa ní irú nǹkan báyìí? So yóò adùn tó fi jẹ́ tí line yẹn fi closed. Ó close tó ra ní kí ni o less or equal to. Tó ẹ bá ti ní equal to line yẹn mọ̀ close. Tí o bá ti sí equal to ń bẹ̀, ẹ mọ̀ fi line yẹn open gẹ́gẹ́ bí mo ṣe ṣe ń bí báyìí. Mo rò bó ti yá báwọn. Níbo wá ní less than wà? A ní yóò mọ̀ wà ní kí ni o? Yóò mọ̀ wà nísàlẹ̀. Ajá sí pé báyìí ni àwọn region yóò mọ̀ wà. So ti ẹ jẹ́ ń lo ẹ má jẹ́ ń lo nǹkan náà. So ti yé báwọn. Bí báyìí làwọn region yóò mọ̀ wà. Ṣé wá rí ibi tí àwọn region méjèèjì yẹn ti pàdé yẹn? Irú bí báyìí báyìí. So ti yé báwọn. Òun ni ọmọ jẹ́ solution wa. Òun ni ọmọ jẹ́ solution wa. Ẹ dákun sóyè wa, máa padà ṣàlàyé. Yóò tún fi yé wa dáadáa. Bó wà ní? Kápọn fún wa ní gbèrú eléyìí tá a ti ní a ní x a ní y. Kápọn fún wa ní linear inequality ńkọ́? Kápọn fún wa ní linear inequality gẹ́gẹ́ bí àpèjúwe mo ní y greater than 2x minus 3. Y greater than 2x minus 3. Láti ṣe léyìn kò le rárá. Ẹ rí i pé ń tẹ́ gbúdọ̀ mọ̀ láti lò ó. Òun náà ní pé ẹ gbúdọ̀ mọ̀ bá a ṣe mọ́ gráfù linear graph náà. Ẹ má gbàgbé bá ṣe lè mọ̀ gráfù linear equation náà ní pé ìgbà tó ń fún wa ní value of y àti x. Ọ̀nà tó yá kánmọ́kánmọ́ òun náà ní pé kí ni o? Ẹ lè mọ̀ lo y, ẹ lè mọ̀ lo intercept. Ẹ lè mọ̀ lo intercept. Ìtumọ̀ intercept náà ní pé kí ni? Ẹ mọ̀ wá y intercept. Mo rò bó ti yé báyìí. Nínú ọ̀nà kejì eléyìí tẹ́ lè lò. Òun náà ní kí ni o? Òun náà ni general formula linear equation. Ṣé pé ní tí general formula linear equation tó túmọ̀ sí òun náà ni pé kí ni o? Y is equal to ms plus c. Tí c mi ń jẹ́ intercept. Mo rò bó ti yá bá y intercept. So tí m mi jẹ́ kí ni o? Slope. Mo rò bó ti yẹ ẹ̀dẹ̀ má gbàgbé pé ìtumọ̀ slope náà ni pé kí ni o? Rise divided by run. Mo rò bó ti yẹ báwọn pé rise yẹn gbé ní y axis, run ní left axis. So kápẹ́ fáfẹ́ lo ìyẹn fún kápẹ́ mo ní greater than 2x minus 3. Ìtẹ́ ẹ̀kọ́ ṣe náà ni pé kí ni o? Ẹ̀kọ́ ya y intercept yìí wà. Ẹ pé y intercept lélẹ́yìí. Mo rò bó ti yẹ ẹ wo ìgbà tí kí ni o? Ìgbà tó jẹ́ -3 níbí báyìí. Ẹ pé -3 ni ẹ fi point yẹn síbẹ̀. Ṣé wá rí slope yín bíbá yìí tún jẹ́ 2. Ṣé pé 2 a lè kọ́ gẹ́gẹ́ bí 2/1. Ìtumọ̀ rise náà ni pé kí ni o? Kó gòkè lẹ́ẹ̀mejì. Èyí máa jẹ́ kí ni o? 1, 2 point kan ní bíbá yìí. Divided by 1 náà ni pé run kọ́ra sáré síwájú lẹ́ẹ̀kan. Ẹ tún wá ṣe kí ni o? 1. Ibi báyìí ni point yẹn. Ẹ wá yà. Mo rò bó ti yé báwọn. Ẹ pa á papọ̀. So ká pé sí kọ́tò ló wà ń bí báyìí bẹ́ẹ̀ sì lè ya linear graph nìyẹn. Ẹ pé ká pé méjì náà ni pé
tẹ́ bá yá ìkejì point of intersection òun náà máa jẹ́ kí ni o òun náà máa jẹ́ solution yín so bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí greater than wọ́n fún wa kìí ṣe sí kọ́tò ajá sí pé kí ni màá máa ṣe ń bẹ̀ o ṣé open line màá máa fà àbí close line open line pẹ̀lú àlàyé eléyìí tí mo ṣe ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ open so tí yé yóò máa jẹ́ kí ni o open line ọ̀yà bẹ̀ẹ̀ tí wọ́n ní greater than sókè ni ọmọ wà àbí sàlẹ̀ ẹgbẹ́ yóò máa wà lókè ajá sí pé bíbá yìí ni boundary region yóò náà ní kí ni o òun náà ní solution mi ó wà region yóò náà ní solution mi ó wà bó ní tẹ́ bá nírú nǹkan báyìí nǹkan y greater or equal to 3 divided by 2s minus 3 olóhùn ní ò lè rárá so kágbẹ́ fẹ́ lo method ẹlẹ́ẹ̀kejì tí mo lò yìí tẹ́ fẹ́ lo intercept method eléyìí tẹ́ pẹ́ lò gbà tí s bá jẹ́ 0 kí ni y jẹ́ gbà tí y bá jẹ́ 0 kí ni x jẹ́ ọgbọ́n kejì tẹ́ lè lò òun náà ni pé kí ni kápẹ́lẹ̀ la fẹ́ lò tí a mọ̀ sí general formula y is equal to ms plus c so y is equal to mx plus c mo rò bó ti yá báyìí kí mo láàkọ́ mọ́ ṣe o àkọ́kọ́ locate intercept wa kí ni intercept wa mi báyìí -3 kápẹ́ bíbáyìí ni -3 mi wà ẹ yà ń bíbáyìí ẹ wá lọ síbi slope kí ni ìtumọ̀ slope ṣe àgbẹ̀ slope mi lélẹ̀ ìtumọ̀ náà ni pé kí ni o 3 yìí 3 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o rise kọ́ ló òkè kẹ́ gbé ẹsẹ̀ mẹ́ta láti bíbáyìí ajásígbélé ọmọ jẹ́ ká gbé 1 point lélẹ̀ ẹmọ ẹ jẹ́ kí n ya kí ní ẹ̀kẹ́ fi lè gbọ́n tí mò ń sọ yìí ṣe pé 0 lélẹ̀ kápá ní 1 unit 1 2 3 àbí -1 -2 -3 1 2 3 àbí -1 -2 -3 so ti yé báwọn ẹ̀hàn pé torí pa ní graph ni ó yá àti locate intercept wa ń bí báyìí tí ń ṣe -3 that is y intercept nígbà tí x ṣe kí ni o tí x jẹ́ 0 mo rò bó ti yé báwọn ó yá 3 ìtumọ̀ 3 náà ni pé rise ṣe pé slope wa ni change in y divided by change in x 3 yẹn ni pé rise ó rise pẹ̀lú point mẹ́ta 1 2 3 yóò wà ń bí báyìí point yẹn wà ń bàbẹ̀ tẹ́ ní tí locate yẹ yóò rọrùn ní kí ni o lẹ́ẹ̀mejì 1 2 ajá sí pé point yẹn ibi báyìí ni ó jọ wà ibi báyìí ni ó wà tẹ́ bá fẹ́ wá point mìíràn náà ni pé kí ni ẹ tún rise ẹ lẹ́ẹ̀mẹ́ta 1 2 3 ẹ rọrùn lẹ́ẹ̀mejì 1 2 so ti yé báwọn ajá sí pé màmá ní irú nǹkan báyìí tí bá fàlà yẹn papọ̀ ṣé open ni màmá ní ni àbí closed torí pé mo ti ní ìsìnkú ọ̀tọ̀ mi báyìí màmá ní irú nǹkan báyìí mo rò bó ti ń bá wọn ṣùgbọ́n mo ní greater than ajá sí pé mo máa kọjú àrò yẹn sí lókè so ti yé báwọn so ibi báyìí ni àwọn solution rẹ̀ sì kí ni ibi báyìí làwọn solution rẹ̀ wà bó ní ká pọ́n wá fún wa ní gbogbo àwọn eléyìí wọ́n lè mọ̀ pé wọ́n lè fún wa ní mẹ́ta ká ṣe papọ̀ so ká pọ́n fún wa ní irú nǹkan báyìí mo ní s y less than or equal to 6 s greater than 1 no ẹ jẹ́ ń fún wa ní mo ti fún wa nírú àpẹẹrẹ ilé yẹn ká pọ́n fẹ́ ká sọ́ọ̀fù arákùnrin yìí papọ̀ kọ́ mo ní y greater than 2s minus 3 y less than minus s plus 5 ẹ pé simultaneous nìyẹn simultaneous linear inequality lélẹ̀ bó la ṣe ṣe ẹ kọ́kọ́ ya graph yín ká pọ́n fẹ́ sọ́ọ̀fù ẹ graphically ó yá ká pé eléyìí mo fẹ́ kọ́kọ́ fẹ́ solve 3 mi ká pé bí 3 mi wà lẹ́yìn o màá kọ́ locate y intercept mi ṣe yẹn pé -3 ni y intercept mi àbí slope mi màá fi wá rise àbí rọ́nù ẹ̀ ìtumọ̀ 2 yìí ń pé 2/1 kó gòkè lẹ́ẹ̀mejì 1 2 so tí yé máa kó wá ṣe kí ni o kó rise lẹ́ẹ̀kan ajá sí pé ìbàyí ló wọ́n wà mo rò bó tí yé mi báwọn bẹ̀ torí pé greater than ló wà ń bẹ̀ open point láàmọ́ ní màá nírú nǹkan báyìí ajá sí pé solution aláwọ̀kọ́ nìyẹn ó yá ẹ jẹ́ n wá tẹ́lẹ̀ kejì y less than minus x plus 5 màá kọ́kọ́ locate kí ni o màá kọ́kọ́ locate intercept 5 mi ẹ jẹ́ n ya ìlà yìí wá sí ẹ jẹ́ n ya ìlà yìí wá sí ká pé 5 mi ní ọ̀ no ibi báyìí ni 5 wà ṣe pé positive ká pé 5 mi ni àbí ìtumọ̀ -1 yìí náà ni pé kí ni o ṣe pé coefficient tó wà níbàyí pé -1/1
bó lẹ ṣe kí ni ìtumọ̀ -1/1 òun náà ni pé kó ní o kó wá ìsàlẹ̀ lẹ́ẹ̀kan, kò ní rise yẹn pé fall ní ó mọ jẹ́ báwọn, kó wá sàlẹ̀ báyìí lẹ́ẹ̀kan, so ti yé báwọn, kó wá rise lẹ́ẹ̀kan náà ẹjá kọ́ locate intercept yẹn ṣe pé y intercept lélẹ̀ 5 àti kọ́kọ́ locate ẹ̀ ẹ̀yà bóun ni máa fi wá slope bí báyìí -1 máa wá sàlẹ̀ rise, so yé wa tó fi jẹ́ pé gbàtà fi wá sàlẹ̀ torí pé negative la ní, táyé pé positive ni òkè láàlọ́, ìtumọ̀ yẹn pé -1 yóò mọ jẹ́ 4 báwọn, so ti yé báwọn, ká pé ìbáyìí ni 4 mi wà ń gbé síbẹ̀, so ti yé báwọn, run yóò run lẹ́ẹ̀kan ajá sí pé yóò wà ń bí báyìí. Mo rò bí a gbọ́ àlàyé tí mo sọ yẹn yé, bẹ̀tọ́ ayé pé negative wa náà ló wà ní denominator náà nǹkan ẹ̀gbẹ́ lẹ́lọ a wá ṣe kí ni o a fa àpapọ̀ òun náà mọ jẹ́ open, kí ló tó fi jẹ́ open torí pé kò sí síkọ́ tó ń báyìí, tó ayé pé síkọ́ tó wà ń bẹ̀ á jẹ́ kí láàyè ó ṣe kí ni o kòkòrò àwọn ṣe pé tó ayé pé linear equation là ń ṣe ni ibi táwọn méjèèjì ti dọ́gba òun ni ó mọ jẹ́ solution wa, point of intersection yìí ni ó mọ jẹ́ solution wa, bẹ̀tọ́ torí pé ó jẹ́ inequality a máa ní ju point kan lọ. Mo rò bó ti yá bá tó ra ti mọ̀ pé tó wáyé pé greater than ni ẹ̀yin tó greater than lè ju ọyọ̀ kan lọ, èyí tó dẹ̀sí less than náà lè ju ọyọ̀ kan lọ, bó lẹ́sẹ̀ á mọ̀ bí ti solution rẹ̀ wà. Ọ̀yà ẹ rí i pé point aláwọ̀kọ́ leléyìí o greater than, níbo ni greater than mọ̀ wà lókè báyìí ẹ yà sí lókè báyìí. Ọ̀yà wo point kejì yìí náà less than níbo less than mọ̀ wà less than mọ̀ ṣe kí ni o yóò mọ̀ wà nísàlẹ̀ báyìí àbí no graph kejì yẹn dà ṣe pé line kejì lélẹ́yìí graph kejì lélẹ́yìí, so ajá sí pé less than mọ̀ wà ń bí báyìí, so ti yá báwọn. Ẹ wá rí ibi tí àwọn méjèèjì ti dọ́gba yìí bá kí n lo line mi ká fi lè rí ibi tí àwọn méjèèjì ti dọ́gba dáadáa. Ẹ jẹ́ n lo line mi fi fàlà eléyìí ọ̀yà ká pé mo lo black ṣe ń gbóhùn ní báyìí. Níbo wọ́n ti jọ pàjùbà níbí báyìí, so ti bá ajá sí pé bẹ́ẹ̀ ni kí ni o bẹ́ẹ̀ ni solution mi ó wà, so eléyìí ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe